A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, yóò dára wà àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ 22 nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ẹ̀túwọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dókè lọ́hùn à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lákọ̀tún. Ó dàbí ẹni wípé bí nǹkan ti ń lọ yìí, ẹ̀kọ́ kò fẹ́ ṣojú mímu fún àwọn gómìnà Teleri àti àwọn gómìnà tí wọ́n ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí láti rí ipò kan tàbí àwọn ènìyàn tí wọ́n fà sílẹ̀. Tinubu kó lè mú wọn gẹ́gẹ́ bí àwọn ọ̀kan nínú àwọn alákòóso ní orílẹ̀-èdè wa Nàìjíríà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún tó ti jáde ò láti iléeṣẹ́ ààrẹ láti ẹnu èèyàn kan èyí tó súnmọ́ ààrẹ tó sì súnmọ́ àwọn ènìyàn tí wọ́n ń ṣe ìdá ìṣàkóso agbára orílẹ̀-èdè yìí tí wọ́n ní lọ́wọ́ ò ló sọ di mímọ̀ fún akọ̀ròyìn pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó dàbí ẹni wípé ààrẹ ọ̀hún ó ti kẹ̀yìn sí gbogbo àwọn orúkọ èyí tí àwọn gómìnà tí wọ́n kàn ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lè ṣe àgbéyẹ̀wò kí wọ́n lè lò wọ́n bí àwọn alákòóso tàbí àwọn olùdarí lẹ́ka ilé-iṣẹ́ ọba tí ó jẹ́ ti ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Bẹ́ẹ̀ sì ni ẹni ọ̀hún sọ di mímọ̀ wípé àwọn gómìnà Teleri tí wọ́n ti kúrò lórí àlééfà tí wọ́n gbà lérò tàbí tí wọ́n ní àfojúsùn wípé ó ṣeé ṣe kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó mú wọn gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn alákòóso tàbí àwọn olùdarí lẹ́ka iléeṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló sọ wípé ọ̀rọ̀ ọ̀hún ó ti gba bòmíì yọ gẹ́gẹ́ bí onítọ̀hún tó fi tó àwọn oníròyìn létí. Ó ní ní báyìí o, ìlànà tí Bọ́lá Ahmed Tinubu tó ní nílẹ̀ ni wípé àwọn tí wọ́n ní òye iṣẹ́ kọ̀ọ̀kan lòun ó fi sí ẹ̀ka iléeṣẹ́ ọba gbogbo, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ẹni tí ó bá jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìmọ̀ nípa ẹ̀kọ́. Wọ́n ní ní báyìí o, Tinubu ó ṣetán o láti mú àwọn tí wọ́n ní ìmọ̀ nípa nǹkan tí wọ́n fẹ́ yàn wọ́n sí ipò fún kí iṣẹ́ ọ̀hún kó má bàa falẹ̀. Lákòótán wọ́n ní gbogbo àwọn ènìyàn náà ló jẹ́ wípé Bọ́lá Tinubu ti sọ fún o èyí àwọn gómìnà yálà àti ẹgbẹ́ òṣèlú PDP, APC àbí àwọn ẹgbẹ́ òṣèlú mìíràn wípé kí wọ́n lọ jókòó jẹ́ òun mọ ohun tóun ṣe, àwọn tó sọ sí ipò lòun ó sì fi síbẹ̀, gẹ́gẹ́ bí Yorùbá ti ń palówe ò wípé ìka tó tọ́ sí mú òun náà la fi ń romú o, ibi tó bá ti tọ́ tó tọ́ sí orí a kì í fi bẹ̀ a kì í fi tẹ̀lẹ̀. Ẹ̀wẹ̀ ní báyìí ó dàbí pé ọ̀rọ̀ ó tuntun ń gbé ọ̀rọ̀ jáde láti lè jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún kó ní kìmí kó sì dùn létí àwọn ènìyàn báyìí o, pẹ̀lú bí ìjọba àpapọ̀ ṣe ń gbà lérò láti lè ṣí ìloro ẹnu ibodè orílẹ̀-èdè Nàìjíríà àti Sẹ̀mẹ̀ lọ́hùn-ún kí àwọn ènìyàn tí wọ́n ń kó ọkọ̀ wọlé kí wọ́n lè rí àyè láti máa kó ọkọ̀ àwọn tòkunbọ̀ wọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn ìwé èyí tó péye lórí àwọn ọkọ̀ ọ̀hún, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹni tó jẹ́ olùdarí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ lẹ́ka iléeṣẹ́ ọba àpapọ̀ èyí tó rí sí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ojú pópó ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Ibrahim Musa, lánàá níbi ìpàdé kan èyí tó ṣe o. Ìpàdé ọ̀hún tó jẹ́ ìpàdé àjọ ECOWAS ehun ti ìṣọ̀kan eléyìí tó kó àwọn ilẹ̀ adúláwọ̀ tó kó wọn jọ lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ ECOWAS, níbi eléyìí tó jẹ́ wípé olùdarí ọ̀hún Ibrahim Musa pẹ̀lú ẹni tó jẹ́ aṣojú láti orílẹ̀-èdè olómìnira Benin tí wọ́n jọ ṣe ìpàdé náà lórí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè méjèèjì bí ó ṣe gbìyànjá tí ó máa lọ sí òkè sí ni wọ́n ti sọ di mímọ̀ báyìí bí ó ṣeé ṣe o kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ yìí kí wọ́n ṣí Iloro Seme eléyìí tó pa orílẹ̀-èdè olómìnira Benin Republic àti orílẹ̀-èdè Nàìjíríà pọ̀ fún àǹfààní àwọn ènìyàn tí wọ́n fẹ́ máa kó ọkọ̀ tòkunbọ̀ wọlé kí wọ́n lè máa rí kó wọlé lọ́nà eléyìí tó bá òfin mu. Ní báyìí ó dàbí ẹni wípé ọ̀rọ̀ ti ń gba bòmíì yọ kó lè dá báyìí o. Àwọn èsì àbájáde ìbò àwọn ààrẹ èyí tó wáyé nínú ọdún tá a wà yìí nínú oṣù kejì ọdún yìí èyí tí wọ́n ti kéde Bọ́lá Ahmed Tinubu tẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìbò àwọn ààrẹ ọ̀hún, èyí tó fà kí àwọn ẹgbẹ́ alátakò bí ẹgbẹ́ òṣèlú PDP, Labour Party, APM kí wọ́n gba ilé ẹjọ́ lọ wípé irọ́ ni o, àwọn ò ní gbọ́ àwọn ò nígbà tí wípé àjọ INEC
wọ́n ti gba ọ̀nà ìbúrú láti kéde Bọ́lá Ahmed Tinubu wípé kì í ṣe Tinubu òun ló jáwé olúborí nínú ètò ìbò ọ̀hún. Ní báyìí ọ̀kan rèé nínú àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n ń gbé ẹjọ́ tako Bọ́lá Ahmed Tinubu lórí ìbò tó gbé wọlé ẹgbẹ́ òṣèlú APM. Wọ́n ní àwọn ti jáwọ́ jásẹ̀ o, àwọn ti jẹ́ kógún sinmi kógún lọ́dún kó lọ rèé farabalẹ̀ o. Ní báyìí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni àwọn ti yọwọ́ yẹsẹ̀, àwọn ti pa ìwé ẹjọ́ ọ̀hún dé, àwọn sì ti gbà kúrò lọ́wọ́ àwọn ilé ẹjọ́ èyí tí wọ́n gbé kalẹ̀ tó rí sí awuyewuye èyí tó súyọ lẹ́yìn ìbò náà. Ẹgbẹ́ òṣèlú APM ọ̀hún àti ẹni tó jẹ́ oṣojú mi kòró èyí tó ń tojọ́ tako Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC nílé ẹjọ́ èyún arábìnrin Aishat Abubakar àti gbogbo àwọn ẹ̀rí ni wọ́n ti gbà kúrò báyìí lọ́wọ́ àjọ tribunal, wọ́n sì ti juwọ́ sí ẹjọ́ náà. Wọ́n ní àwọn ti jáwọ́ jásẹ̀ àwọn òṣì ẹjọ́ mọ́ pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu kó tẹ̀síwájú nínú ètò ìṣèjọba rẹ̀ fún ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ onímọ̀-ẹ̀rọ gómìnà Ṣèyí Mákindé ti sọ di mímọ̀ láti ṣe àtúntò àti ìgbélárugẹ àwọn olóyè gbogbo nílùú Ìbàdàn tí ṣolúlo ìpínlẹ̀ Ọ̀yọ́ o, tí wọ́n sì ti taari ọ̀rọ̀ ọ̀hún lọ síwájú àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n lè wo àbájáde àti ìwé òfin ọ̀hún èyí tó jẹ́ àtúnṣe àti àyípadà lórí bí àti ìjọba nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìwé àbádòfin ọ̀hún àlè tí wọ́n mú àtúnṣe wá èyí tí gómìnà onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tí ìpínlẹ̀ Ọ̀yọ́ tó gbé lọ síwájú láwọn ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún wípé àwọn olóyè ńláńlá kan wà nílùú Ìbàdàn eléyìí tí wọ́n gbé adé ìlẹ̀kẹ̀ sí lọ́rùn tí wọ́n sì máa pè wọ́n ní ọba orí adé ṣùgbọ́n tí wọ́n wà lábẹ́ Olúbàdàn tìlú Ìbàdàn. Èyí tó fà á kí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ọ̀hún kí wọ́n jókòó dáadáa o láti tún ọ̀rọ̀ ọ̀hún gbéyẹ̀wò. Ní báyìí ó dàbí ẹni wípé ẹ̀kọ́ ti ń ṣojú mímu àti wípé ọ̀rọ̀ ọ̀hún ó ti ń gba ibi tó dáa, ó ti ń yọrí sí báyìí. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìlú Ìbàdàn àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ọ̀gbẹ́ni Abdulrasheed Adéwọ̀lú Ládọjà pẹ̀lú àwọn ènìyàn mẹ́wàá kan ò ní àgbéga ní ipò ọ̀hún lọ sí ipò ọba eléyìí tí wọ́n gbé ìlẹ̀kẹ̀ aládé tí wọ́n gbé sí wọn lórí àti ìrùkẹ̀rẹ̀ aládé tí wọ́n fi sí wọn lọ́wọ́ o. Òun ni 11 báyìí pẹ̀lú Ládọjà gẹ́gẹ́ bí wọ́n ti fi orúkọ wọn léde èyí tí gómìnà Ṣèyí Mákindé tí wọ́n yóò gbé ìlẹ̀kẹ̀ lé lọ́wọ́ tí wọ́n ó sì fún wọn gẹ́gẹ́ bí ọba ṣùgbọ́n tí wọ́n wà lábẹ́ Olúbàdàn tìlú Ìbàdàn láwọn ìlú àti agbègbè èyí tí wọ́n ṣojú fún o nílùú Ìbàdàn. Àwọn 11 ọ̀hún pẹ̀lú Rasheed Ládọjà èyí tó jẹ́ pé ká mú orúkọ wọn béléjà lára wọn láti rí olóyè àgbà Balógun tìlú Ìbàdàn ọ̀gbẹ́ni Owólabí Ọlákúnlẹ́yìn. Bákan náà Ọ̀tún Olúbàdàn tìlú Ìbàdàn Abdulrasheed Adéwọ̀lú Ládọjà tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà láti rí Ọ̀tún Olúbàdàn tìlú Ìbàdàn àti ẹni tó jẹ́ Ọ̀tún Balógun ìlú Ìbàdàn Tajudeen Àjíbọ́lá, Òsì Olúbàdàn Ẹ́dì Oyèwọlé. Bákan náà Òsì Balógun ọ̀gbẹ́ni Olóyè Lateef Adébímpé, Aṣípa Olúbàdàn Bíọ́dún Kọ́lá Dáìsí àti Aṣípa Balógun ọ̀gbẹ́ni Kọ́lá Adégbọlá àti àwọn tó kù ní àyípadà rere ló ti bá báyìí tí wọ́n sì gbé adé onílẹ̀kẹ̀ lé wọn lọ́wọ́ tí wọ́n fún wọn joyè nílùú àti agbègbè tí wọ́n wà nílùú Ìbàdàn tí ṣolólo ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí gómìnà Ṣèyí Mákindé tó ti sọ tó sì ti mú àyípadà ètò dà bá àwọn olóyè àgbà nílẹ̀ Ìbàdàn. Adelé ọ̀gá àgbà yanyan ní orílẹ̀-èdè wa Nàìjíríà èèyàn Inspector General of Police Káyọ̀dé Ẹgbẹ́tókùn ló ti sọ̀rọ̀ jáde báyìí o lẹ́yìn tí wọ́n fi sí ipò náà nínú ọ̀sẹ̀ tá a wà yìí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde rẹ̀ o. Ní báyìí o Ẹgbẹ́tókùn ó ti ní òun ò ní fààyè gba àwọn ọlọ́pàá èyí tó fẹ́ máa gba orúkọ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ àwọn àkàndá nínú ìrẹsì tó fẹ́ máa gbọ́wọ́ agbára lọ́nà eléyìí tó kù díẹ̀ káàtó lé àwọn ará ìlú lórí. Ó ní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ìjọba tí ń bẹ lórí àléfà lọ́wọ́ báyìí kì í ṣe ìjọba eléyìí tí ó fi ọwọ́ yẹpẹrẹ mú nǹkan, bẹ́ẹ̀ sì ni kò gba rọ́dọ̀rọ̀dọ̀ àti rédèrèdè kò gbà láyè o. Ó lé ẹnikẹ́ni yòówù èyí tó bá ti tàpá sí òfin eléyìí tí wọ́n là kalẹ̀ tó sì fi gba aṣọ gẹ́gẹ́ bí ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà yálà èdè tàbí ẹ̀yà bí ìpínlẹ̀ yòówù kó ti wá o
ni wọn yóò fi ọwọ́ ìjìyà lábẹ́ òfin èyí tó gbé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà kalẹ̀ ni wọn yóò fi jẹ́ ẹgbẹ́ tó kù. Bẹ́ẹ̀ náà ló rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ará ìlú láti jìnnà sí àwọn ìwà búburú, ìwà ọ̀daràn àti àwọn ìwà eléyìí tó lòdì sófin ní orílẹ̀-èdè yìí kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá. Ó wá ṣe ìlérí ó ní àtúntò àti àyípadà tó lọ́rìn yóò dé bá iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí tòun tí ohun gbogbo yóò sì máa lọ bí a ti kọ̀wé rẹ̀ ní dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ìròyìn wa, gbajúgbajà òǹkọrin takasùfé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọkùnrin ni Arizin Okori tí gbogbo èèyàn mọ̀ sí Arisange ṣíẹ́dì gàlà ṣíẹ́dì kò olo ẹtí mẹni tí mò ń sọ. Òun mà ló ti sọ̀rọ̀ jáde wípé ní báyìí òun tún fẹ́ tún àwọn gálà àti àwọn nǹkan mímu èmí òun fẹ́ pín lọ sí ọ̀dọ̀ ìyàwó mìíràn. Ó ní láìpẹ́ láì jìnà òun yóò fẹ́ ìyàwó èkejì báyìí. Tẹ́lẹ̀ rí Arisange ló ti ní ìyàwó ńlé pẹ̀lú àwọn ọmọ tó sì ń ṣe dáadáa pẹ̀lú àwọn ẹbí rẹ̀, ṣùgbọ́n báyìí ó ní láìpẹ́ láì jìnà òun yóò tún fẹ́ ìyàwó èkejì tóun yóò sì máa tẹ̀síwájú. Ní ọkùnrin Mercy ni wọ́n kéde rẹ̀ nínú ìwé mímọ́. Arisange tó sọ̀rọ̀ náà lásìkò eléyìí tó ń sọ̀rọ̀ ìwúrí tó sì ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ìyàwó rẹ̀ eyín Alexa Perez Gopa eléyìí tó ṣe ọjọ́ ìbí lánàá ti ṣe ọjọ́rú. Nínú ọ̀rọ̀ ìkíni ìwúrí eléyìí tó fi kí ìyàwó rẹ̀ Gopa ní wípé inú òun dùn. Ó ní aya rere, obìnrin rere tó ní ìbẹ̀rù àti ìpayà Ọlọ́run tó sì rẹwà nínú àwọn obìnrin ní àgbáńlá ayé ni. Ó ní yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún òun yóò sì jẹ́ ọkọ fún títí dọjọ́ alẹ́ gẹ́gẹ́ bí Arisange ti wá sọ lẹ́yìn ọ̀rọ̀ náà. Ó ní láìpẹ́ láì jìnà òun yóò tún mú ìyàwó èkejì kí Olúwa ọba dẹ́dà kó ṣíàdì gánà ṣíàdì kòkì dọ́dọ̀ ẹ̀yìn náà àti gbogbo àwọn ènìyàn tí wọ́n ń wò wá nílé tó ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lẹ́ni tí ṣe ọjọ́bọ̀. Mo gbà ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà nínà wá, ayọ̀ àti àlàáfíà la fi pàdé. Fúnmi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.